Ẹ káalẹ́ o. Àmọ́ kí gbogbo ẹ káalẹ́. Ẹ káalẹ́. A kú weekend. Ẹ rí nǹkan tí mo title. Mo ò lè ṣe show yẹn lálẹ́ yìí. Mo ò lè ṣe show yẹn ní alẹ́ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ á fi sí aago 9 lọ́la láàárọ̀. Ẹ má miss ẹ o. Ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. Ẹ má miss ẹ o nípa Ṣọlá pé ni o. Ṣé rí wọ́n gbé wá fún mi báyìí ni gbìm. Lizzy ti bà ayé àwọn èèyàn jẹ́ pẹ̀lú ogun. Lizzy tí wọn náà bá ń gbà bí àwọn ẹmẹ̀wẹ̀ ń gbà ẹ sọ fún òun náà ò gbọ́dọ̀ miss ẹ o. A wá ṣàlàyé. Ṣé mọ̀ pé ṣọ́ọ̀pù tí ó wà yẹn kinní kan mọ́ọ̀lù tó ní òun ní shopping complex. Ṣé mọ̀ pé ó ti tì í pa? Ẹ wá béèrè pé kí ni ìdí tó fi tì í pa? Ìdí tó fi tì í pa ni pé ní àdúgbò ṣé rí àwọn ọ̀rọ̀ yẹn wá ń gbé lórí Ìyábọ̀ Òjó. Ní àdúgbò àwọn tí wọ́n ti fi oògùn báyé wọn jẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ lọ́ndẹ̀ wọ́n wà lọ́tọ̀. Ó wá di pé ní àdúgbò tẹ́lẹ̀ bá rélẹ̀ á ní ìdí báyìí mo ṣiṣẹ́ ń bẹ̀, ìdí báyìí mo fi kúrò. Tẹ́lẹ̀ bá débẹ̀ á ní ìdí báyìí mo fi kúrò, ó ti fi oògùn báyé wọn jẹ́. Nísìnyí gbàtó ti di pé àwọn èèyàn sọ pé wọ́n ti oògùn ni wọ́n ń ṣe ni Lizzy ń ṣe. Ó wá tì í pa. Kò lè débẹ̀ mọ́. Nǹkan tá à ń sọ fún yín nìyẹn. Èmi máa ń fi lé Bobby Benson. Ṣé Bobby Benson ni? Tó wà níbi onípànà àbí tílé yẹn wà ń bẹ̀. Ṣé mọ̀ pé ńgbà tí wọ́n kọ́lé yẹn, ilé yẹn is one of the best. Ilé yẹn lẹ́yìn tí wọ́n ẹni tó ní tó kú tán, wọn ò tún rí tà. Wọ́n fẹ́ tà á, wọ́n ní àǹjọ̀nú kan ń ké nínú bẹ̀, wọ́n ò rí tà. Mo wá lè sọ bí àwọn ti tà ń sìn yìí o. Òun ni pé irú wọn máa ń ṣe oògùn wọ́n á ṣoògùn bíi wèrè ni. Irú àwọn Lizzy. Mo rántí nígbà náà lọ́hùn. Mo ò tí ì pé ọmọ 20 years. Wọ́n ń pe water kan ní wasp pure water. Bí ìyẹn náà ṣe máa ń ṣoògùn rẹ̀ ọmọ Ìjẹ̀bú báyìí ni. Tẹ́ bá dé factory báyìí ẹ bẹ́jẹ̀ báyìí ni. Wasp pure water dà lénìí. Lizzy ti fi oògùn báyé àwọn èèyàn jẹ́. Ṣé nínú ọ́fíìsì ẹ̀ ní ibi tó ń pè mọ́ọ̀lù ẹja pè mọ́ọ̀lù nǹkan tó bá pè ẹja pè. Ọ́fíìsì ẹ̀ tá a wá jókòó sókè. Ó ní mírọ̀ kan ń bẹ̀. Mírọ̀ kan wà ń bẹ̀. Mírọ̀ jígí ni wọ́n jígí oògùn ni. Gbọ́ nǹkan tí mò ń sọ jígí oògùn. Then àwọn tí ó dẹ̀ ń bá ṣiṣẹ́ wọ́n ní kò ń ṣe bank transfer o. Kò ń ṣe bank transfer o.
káàṣì ló máa ń fọ́wọn òṣìṣẹ́ owó tí wọ́n ti kó látojú ojú igbá awakọ̀ fún wọn. àwọn yẹn ní àwọn ò rí nǹkan táwọn fi ń ṣe tó bá ti gbowó yẹn bó bá ṣe náwó yẹn gan kò ń yé wọn. má wàá gbàgbé ẹ jẹ́ má sọ̀rọ̀ ẹ jẹ́ àfi sọ́la. ṣé rí gbogbo nǹkan tó ń ṣe tó ń ní ládùúgbò Ìyábọ̀ Òjó àwọn tó wà lágbóyò wọn ń kó kúrò ń bẹ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ló ń sọ fún yín o. ṣé mọ̀ pé mi máa ń sọ fún yín pé tó bá ti ní nǹkan báyìí ẹ lọ wọ opposite nǹkan tó ń sọ yẹn nǹkan tó mì nìyẹn. mo máa gbé wá láìfù fún yín ni o. àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n fẹ́ wá sọ̀rọ̀. ẹ má tún gbàgbé ṣé mọ̀ pé mo sọ pé ní ṣé last year ni ní 2025 mo ní àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ wọn ń fún wọn lówó. ẹ rántí pé mo sọ kò pẹ́ lòun náà jáde pé àwọn ní fídíò kan jáde tí bàbá kan ní kó wá san owó òun pé o. èmi ti sọ pé èèyàn kan wá bá mi gan ni kò ń sanwó fáwọn. òun ní pé oògùn yìí náà ni Ṣọlá pé oògùn tí ìyá ẹ ṣe títí tó gbọ̀run lọ tó fi níláárí ìwọ kan máa yá wèrè gbẹ̀yìn ni o. ẹyẹ wọn aṣọ eléyìí tún fún yín tó o bá wáṣẹ́ lọ sọ́dọ̀ Lizzy Anjorin máa gbọ́ o tó bá wáṣẹ́ lọ sọ́dọ̀ Lizzy Anjorin wọ́n á fún yín ní employment form. tó bá lọ sí ọ̀dọ̀ Lizzy Anjorin kó o fẹ́ ṣiṣẹ́ Lizzy tí máa ń purọ́ máa já mi o kó wá ṣe ṣó o èmi ò lè rémi jáná àfi tó o bá fẹ́ kó bá rẹ̀ mọ̀ ni. nínú employment form tí wọ́n bá fún yín wọ́n á ní kẹ́ ẹ kọ orúkọ yín wọ́n á ní wọ́n fẹ́ tú guarantor kò sí nǹkan tó burú ńbẹ̀ á ní kẹ́ ẹ kọ orúkọ yín orúkọ ìyá tó bí yín orúkọ ìyá tó bí ìyá tó bí yín orúkọ bàbá yín orúkọ bàbá tó bí bàbá tó bí yín guarantor náà orúkọ guarantor orúkọ ìyá tó bí guarantor àbí ìyá tó bí guarantor nǹkan tó wà ní employment form nìyẹn. ẹ wá béèrè pé ibo ni wọ́n ti ń béèrè orúkọ ìyá tó béèyàn nínú pé à ń wáṣẹ́. nínú pé à ń wáṣẹ́ ibo ló ti ń béèrè pé kòkò orúkọ yẹ ìyá kò wá ń ṣe orúkọ yẹ ẹ nìkan orúkọ ìyá tó tún bí ìyá tó bí yẹ ẹ. ó máa ń ní àwọn tó bá wáṣẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀ ó máa ń ní kí wọ́n kọ. ẹ já a béèrè kí ni wọ́n ń fi orúkọ ìyá tó bíyàn ṣe kí ló ń forúkọ ìyá tó bíyàn ṣe nínú employment form. òun lèèyàn kan sọ wọ́n ní the so-called manager was gone before they said the guy was really sick until he went back to her before he got better. ìgbésí ayé tí Lizzy Anjorin ń lò rèé. mo ti wà lórí bẹ́ẹ̀dì ńsìn mo fẹ́ sùn ni mo ti wẹ̀ mo fẹ́ sùn bọ́ mo kàn gbọ́dọ̀ já yín sí ni kóun náà prepare fún ṣó ọ̀la Lizzy Anjorin má sùn o. a ní ọmọ tó ò tí ì pé 20 years tó náà òun fẹ́ ṣògùn owó
babaláwo wá ní á ṣe fún ọ ṣùgbọ́n abẹ́ ẹ̀ á sin gbẹ́rẹ́ sí ó dẹ̀ gbé abẹ́lẹ̀ kéèyàn gbé abẹ́ fún babaláwo wọ́n dẹ̀ sin gbẹ́rẹ́ sí nígbà tọ́lọ̀ máa mú ó tún sọ̀rọ̀ kan present ẹ ṣàgbọ́ ó ní gbogbo yín ẹ rówó ṣògùn ṣògùn tómi ṣògùn tómi rówó ṣògùn èyí tí ń bá máa jáde fún yín màá ti lélẹ̀ ẹ jẹ́ kí ó di ọ̀la ẹ jẹ́ aago 9 àárọ̀ ni tó máa tètè jí màá ti prepare aago 9 báyìí mò ń ṣáṣe lọ nìyẹn ìwọ tí o bá máa jí lágo kan má jí lágo kan o aago 9 la máa bẹ̀rẹ̀ o. aago 9 la máa bẹ̀rẹ̀ lágbára ọlọ́run o tọ́lọ́run ò bá ti pa mí kó tó dọ̀la aago 9 ṣọlá pé ogún ẹ̀ ò lè pè mí kó tó dọ̀la o aago 9 àárọ̀ kọ́lọ́run kó jí wa re lágbára ọlọ́run. Èèyàn kan tún ní máníjà kan tún pè sọ́dọ̀ ojú abẹ ọmọ yìí ti bá yọ àwọn èèyàn jẹ́ pẹ̀lú ogun o. ẹ wá ní Àríkẹ́ ẹni Àríkẹ́ o Àríkẹ́ wọ́n ti fògùn bá yé ẹ̀jẹ̀ yín ò mọ nǹkan tó ń ṣe mọ́. ó lóun ní shopping kí ló máa ń pè shopping mall ó dẹ̀ ti shopping mall pa ẹ̀yin ò wá béèrè pé kí ni ìdí tó fi ti pa. gbàtógùn bá pọ̀ jù ogun èmi ń sọ nǹkan fún yín pé nígbà tí ó lóun ń lọ Mẹ́kà kò fògùn lẹ̀ ó ń fi oògùn kan ó fi máa ń kọ́ ṣọ́ọ̀bù báyìí. ẹ gbọ́ lọ́la ẹ gbọ́ ẹnu onípọ̀n láti máa ń gbọ́ pọ̀n ẹ gbọ́ lọ́la lágbára ọlọ́run kọ́lọ́n kó jí wa rè èmi ti ń tòótọ́ ṣọlá pé òun ṣọmọ rẹ o ó máa forí já ẹwọ ó máa tó wọ ọjà sẹ́ẹ̀ bó tẹ̀ kúrọ́ mọ́ mi yẹn kò lè nísinmi kò sígbà tó ní wọjà ó dẹ̀ ti ń wọ̀ anyway orun rẹ̀ la ó sùn ó dàárọ̀.